Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Igbá eléyìí ò ní dí, àwo eléyìí ò ní fọ́, ọmọ kékeré eléyìí ò ní kú, àgbàlagbà eléyìí ò ní sánkú. Àní ti lérò kúrò dé, àní tòde rò kúrò lé. Búwọ́ omi láà máa gbọ́nú léyìí, àní gbọ́ búwọ́ àgbo, ọmọ aráyè ò ní pọnmi sí wa nú. A ti mọ ayé, ayé ti mọ̀ wá, ọlọ́run ò májà yọ fàáyé hàn wá. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ súnmọ́jú ẹjẹ́ àjọ ọkọ ọgbọ́n. Bàbá mi ẹ̀yin ti mọ ohun tá a fẹ́ wí, ìyá mi ẹ̀yin náà sì ti mọ ohun tá a fẹ́ wí. Ṣùgbọ́n fún àǹfààní àwọn tí ó mọ̀ nípa rẹ̀, ẹ jẹ́ ká wí káwọn náà kọ́gbọ́n bẹ̀. Ẹ wo kọ ewé yìí, ẹ wà àwòrán ewé yìí dáadáa, à ń pè ní ewé Abiwere. Ìwé Abiwere. Àní Ọlọ́run ṣàánú àwọn ẹ̀dá ènìyàn, àwa nìgbéraga wá pọ̀. Ẹlòmíà ni wọ́n ní kó wọn máa lóògùn ìbílẹ̀, òun sì ń jàmàlà ìbílẹ̀, òun jẹ ewédú ìbílẹ̀, òun jẹ gàárì ìbílẹ̀. Dìdìrìn wọ́n ní kó wọn máa lóògùn ìbílẹ̀, àbẹ́ ẹ̀kọ́ dìdìrìn ni ó sì ń jẹṣu. Ẹlẹ́ni oúnjẹ nìyẹn nàá, oúnjẹ nìyẹn nàá, òun sì ń jẹ̀fọ́ lọ́bẹ̀. Bí èèyàn bá gbádùn, dókítà sọ fún un pé ẹ máa jẹ ọbẹ̀ dáadáa, pàápàá ẹ̀fọ́, kí wọ́n kó gbogbo ẹ̀ síbẹ̀. Ẹja, nǹkan inú ẹran, gbogbo ẹ̀ kó máa ṣe wọ̀lọ̀wọ̀lọ̀. Wọ́n lè lọ́lùmí wọ́n ṣe ewúro fún tàbí gbúre. Fáǹfààní ara wa ni. Ìgbéraga kì í tú àlàáfíà sílẹ̀ o. Ikú ní mú wá. Ìwọ tó ọ̀gbádùn tó tún lò gbéraga, ọkàn para ẹ̀ dànù ni. Dúkìá Ọlọ́run yìí tí wọ́n bá júwe rẹ̀ fún ọ pé lò ó tí ọba ti mú kú wá, tí ó sì mú nǹkan tọ́ka kó ẹ̀sìn rẹ nínú ń bẹ̀, dúkìá Ọlọ́run lásán lélẹ́yìí. Ewé yìí sábà dáa fún pàápàá àwọn tó wà nínú oyún. Ẹni tí ò sí nínú oyún gan-an ó tó dáa fún ewé Abiwere. Ewé Abiwere. Ṣé obìnrin tó lóyún nìkan là á ṣàdúrà ká sọ̀ láyọ̀ fún? Obìnrin tó lóyún nìkan kọ́. Obìnrin tó lóyún nìkan kọ́. Ẹni táàárọ̀ rẹ̀ da, tọ̀sán rẹ̀ da, tálẹ̀ rẹ̀ da, olúwa ẹ̀ sọ̀ láyọ̀. Ẹni tó dáwọ́lé nǹkan tó rí ṣe ó sọ̀ láyọ̀. Ẹni ó lọ ìrìn àjò tó débẹ̀ láyọ̀ ó sọ̀ láyọ̀. Ẹni tí gbogbo ilé rẹ̀ ń dùn tí gbogbo nǹkan lọ gbẹdẹmukẹ láyọ̀ láyọ̀ ló ń tọ̀ ń wà, kò sí pẹ̀lú òníra wá kọ́gbọ́n. Tí obìnrin bá fẹ́ra kù tí oyún rẹ̀ ti gbẹ́nu lé oṣù keje, kẹjọ, kẹsàn-án, ọlọ́gbọ́n táwọn àgbàlagbà máa dá, Ọlọ́run sì ń fàṣẹ sí. Àwọn bàbá wa máa wá ewé yìí, ìwé Abiwere, àjà lọ. Àwọn ẹlòmíì máa já ẹyọ wóró 9. Òǹkà táwọn ẹlòmíì sí ló kò níye. Wọ́n já ewé yìí 9. Wọ́n sì fi ìyèré 9 sí. Wọ́n lọ yóò kúnná. Wọ́n kò dà sínú ìsasùn àṣejẹ. Ọ̀gbọ́ wọ́yẹ ìfìdílé nǹkan dáadáa, ẹ wá nǹkan kan ìfìdílé tàbí kan ìfìdílé nǹkan kan kọ́gbọ́n yìí. Ìfìdílé nǹkan ẹ̀yẹ pariwo mọ́kẹ́ kẹ́kọ̀ọ́ yìí. Ilépo, ìníyọ̀, àwa odidi ìgbín tó gbó káká.
á bọ ìgbín yìí tó bá jẹ́ pé aláboyún tá a fẹ́ bá ṣe wà nítòsí àwọn bàbá wa sọ pé tígbín náà bá ti jiná tí wọ́n rí i pé omi yẹn tutù díẹ̀ wọ́n ní kó yọ ìgbín náà kó kúnlẹ̀ kó yọ ìgbín náà kó yán ìgbín náà lẹ́ẹ̀kan náà fóró tígbín náà jáde látàbẹ̀ rẹ̀ sódì kejì wọ́n wà lọ mú wọ́n fọ̀ odidi bẹ́ẹ̀ wọ́n bá ti yọ gbogbo ìdọ̀tí ara rẹ̀ ni wọ́n sè tó bá sì tutù tóbìnrin ọba jẹ orí ìkúnlẹ̀ náà ni ó ti jẹ bí wọ́n ṣe kọ́ àwa tí wọ́n sì ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń dúpẹ́ obìnrin náà yóò kúnlẹ̀ ni ó fi jẹ yóò sì fa gbọ́ ọbẹ̀ rẹ̀ lá iṣẹ́ yìí ó jẹ́ púpọ̀ yìí máa ran ìrìn àjò ọmọ lọ́wọ́ wáyé ni wà ní tó kọ́ ọlọ́gbọ́n kan sí sọpọ́dé ní ó ti lọ́dẹ ní a tún lo ẹja aborí tá a fi ṣe ẹja aborí gbígbẹ àwọn àgbàlagbà á máa lò ó tàbí ẹja àrọ̀ gbígbẹ wọn á máa lò ó àrọ̀ gbígbẹ à máa lò aborí gbígbẹ à máa lò jẹ́ nítorí ọlọ́kan sí ewé yìí á já tá a bá ti já ewé yìí á kó dà sọ́lọ tá a bá ti kó dà sọ́lọ á wá osùn á fi sí ẹ rí ìhọ́ ejò aṣọ tí ejò bọ́ọ̀lẹ̀ awọ ejò tó bọ́ọ̀lẹ̀ fúnra rẹ̀ wọ́n kó o sí ẹ ti kó o sí èèpo igi kọ́tọ́ǹkọ́họ bá làwọn èèyàn dá mọ̀ igi kọ́tọ́ǹkọ́họ lódìdí ni kọ́tọ́ǹkọ́họ fi aṣọ rẹ̀ bunlẹ̀ èyí tó bọ́ọ̀lẹ̀ ni o kì í sì tó wà lára rẹ̀ o èyí tó já bọ́ọ̀lẹ̀ aṣọ tó bọ́ọ̀lẹ̀ lára rẹ̀ aṣọ tá à ń pè láṣọ rẹ̀ ni pé èèpo ara igi náà ni máa bọ́ èèpo lẹ̀ èyí tó ti wá já bọ́ọ̀lẹ̀ làwọn àgbàlagbà ọ̀sà a sì ń bọ̀ wá sórí kọ́tọ́ǹkọ́họ tá a dá wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ńbẹ̀ àwọn ayé fi gbọ́ wàhálà kúrò lọ́rùn ẹni ni ẹni ayé di gbèsè rù àbí wọ́n di ọ̀ràn rù wọ́n fi bọ́ kúrò lọ́rùn ẹni tàbí kọ́rọ̀ ọlọ́rọ̀ má di tẹni kọ́rọ̀ ọlọ́rọ̀ kọ́ má di tẹni àbẹ́ni ègún òdílé àti ògún òdílé tí ń jà lọ́jọ́ pípẹ́ wọ́n fi rè dànù. ṣé wàá rí ewé èpo kọ́tọ́ǹkọ́ ọtọ́ bọ́ọ̀lẹ̀ yìí ẹ kó kún ìhọ́ ejò àti ìwé abíwẹ́rẹ́ tó wà nínú odó tàbí nínú ọlọ tó bá ti kúnná àwọn bàbá wa ti ṣe é sọ́wọ́ tó bẹ̀rẹ̀ bá ti wà nínú oyún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gbẹ̀bí fáwọn èèyàn tí àwọn aláboyún máa wádọ̀ yín a máa ṣiṣẹ́ ìṣọwọ́ gbogbo ẹni ọba ti wà nínú oyún omi tútù ni wọ́n máa fi wẹ̀ ẹ́ níjọ́ wọn bá bímọ báyìí wẹ́rẹ́ ni o bẹ́ẹ̀ nìkan bá ní yóò sojú òun ó wò bí wọ́n ó ṣe bí kódà inú kóńtọ̀ wọn wà lọ́sibítù kó wọn ò bímọ nílé inú káàrí òde ìmọ́lẹ̀ kó bímọ nílé kò jù bẹ́ẹ̀ lọ a máa dá wa lẹ́kọ̀ọ́ lórí àbíwẹ́rẹ́ níjọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ní Lukman ọmọ ẹ̀ dáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi pé tí ó bá sí obìnrin yìí nítòsí ǹjẹ́ ẹlòmíì lè bá yán ìgbín wọ́n lè bá yán ìgbín ṣùgbọ́n ní tí ó yán ìgbín yìí ìṣọkùnrin abẹ́ ni wọ́n gbà yan májẹ̀mú bẹ̀nu àbá yàn sí gbogbo ẹni tó bá jẹ́ kò ní gbòdì lára yín o gbogbo ẹ̀yin aláboyún ẹnìkan fẹ̀bí ẹ̀wọ̀n ìwọ̀ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbọ̀ bí ewúrẹ́ o wọ́n láwọn ọ̀gbọ́ dáadáa mo gbédè ọ̀rọ̀ pọ̀ ni ẹnìkan kì í fi abẹ́ gbẹ̀ bí ewúrẹ́ ẹnìkan kì í sì fi abẹ́ gbẹ̀ bí àgùntàn
wọ́n ní jẹ́ ewúrẹ́ bá bímọ tiẹ̀ ní dìde níjà àgùntàn bọ̀lọ̀ tó bá bímọ tiẹ̀ ní dìde ẹ bá ti fi eékún tọ̀tún kúnlẹ̀ ẹ máa fi tòsì dìde ni lágbára Ọlọ́run kò ní nira fún gbogbo wa o ẹ ní ràárẹ̀ nínú oyún àárẹ̀ ò ní gbé yín dè lẹ́yìn ìbímọ owó tẹ́ fi tọ́jú ọmọ Ọlọ́run yóò pèsè fún yín á dára fún yín yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ̀ nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group fún ìtọ́jú ara ni ìbéèrè lórí ìrìn àjò ẹni ni àbí láti mọ bójú ọjọ́ ti rí +2348032983298 +23432983298 ẹ gbọ́ dáadáa +2348032983298 ṣeré ìmọ̀ ọkọ̀ wí hotline ni ẹ̀mọ́ ọ̀dọ̀ ó wúlò pọ̀ tí a bá ti pe nọ́mbà yìí tó ọ̀lọ́ ní òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp rẹ̀ ẹ jẹun fún nọ́mbà orílẹ̀-èdè Benin sí kọ́ńtírì tá a lọ pọ̀ kò sí kọ́ńtírì tá a lọ ṣùgbọ́n méjì péré ní fún yín +22954651928 ẹ gbọ́ dáadáa +22954651928 bí mẹ́sẹ̀gì yìí bá dọ́dọ̀ rẹ̀ má dé mọ́lẹ̀ ẹ̀yin náà pín kọjá àǹfààní fáwọn èèyàn àyè wà fẹ́nibọ́dì láti darapọ̀ mọ́ WhatsApp group wa o ṣùgbọ́n ìkan wà nínú ẹ̀tọ́ jẹ́ private ẹ béèrè aláyín ni ọ̀fẹ́ ń tẹ́sí sí ọ̀fẹ́ àwọn ájò oríṣiríṣi tá a ti fílẹ̀ àlàyé rẹ̀ òye yín dáadáa á ṣàlàyé fún yín lọ́fẹ̀ẹ́ àwọn ewé tá a júwe ń bẹ̀ ní òye yín á mú àwòrán rẹ̀ wá fún yín ṣùgbọ́n wọ̀tọ̀ ọ̀bá sínú gúrùpù tá a wí o lè béèrè nípa aṣẹ́ tá a bá ti fílẹ̀ kí n dá olóhùn o ìní dá olóhùn o owó ló fi wọbẹ̀ o ó sì máa sanwó lóṣooṣù 5,000 ẹ fi wọbẹ̀ tó tún báyìí ti parí ẹ máa san 5,000 ǹjẹ́ gbọ́ báyìí tọ́ bá jẹ́wọ́ oṣù ẹyọ kan ìtalọ́bàrà rẹ̀ kò ní nira fún wa o yọ yẹ wa o kò ní yẹ lẹ́ o ire o ire kàbìtì nílé gbogbo wa o. Olórí ìbá ọlọ́mọ mọ́mọ́ rí bá o.